Aláròyé máa wí o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Oṣifẹsọ ti gbàgbéga lẹ́nu iṣẹ́ o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Oṣifẹsọ ti gba ìgbéga. Ọkùnrin náà sì ti di Chief Superintendent of Police CSP lẹ́nu iṣẹ́ agbófinró báyìí. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Ayọ̀délé Ṣónúbí fúnra ẹ̀ ló fi okùn àgbéga tuntun sí arẹwà ọkùnrin náà léjìká lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 2025 yìí lórí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tó wà lẹ́lẹ́yẹlé nílùú Ìbàdàn. 204 lápapọ̀ àwọn ọlọ́pàá tó gba ìgbéga lọ́jọ́ náà. 4 nínú wọn ni wọ́n jẹ́ CSP tẹ́lẹ̀ tí wọ́n sì gba ìgbéga sípò ACP ìyẹn Assistant Commissioner of Police báyìí, nígbà tí 26 tí wọ́n wà nípò SP ìyẹn Superintendent of Police tẹ́lẹ̀ gba àgbéga bọ́ sípò CSP. Nínú àwọn yòókù láti rí àwọn DSP ìyẹn Deputy Superintendent of Police 25 tí wọ́n gbéga sípò SP, nígbà tí àwọn ASP ìyẹn Assistant Superintendent of Police 149 DSP tá a mọ̀ sí Deputy Superintendent of Police tuntun nẹ̀nẹ̀. Orúkọ díẹ̀ nínú àwọn olóyè tuntun lẹ́nu iṣẹ́ ọlọ́pàá wọ̀nyí pẹ̀lú oyè wọn tuntun ní ACP Lawrence Ehindero, CSP Akínjọ Ọlákúnlé, CSP Ṣẹ́gun Òjó, CSP Emuse Samson àti CSP Sunday Ọmọwọlé. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ètò náà, CP Ṣónúbí tí ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ọ̀gá àgbà àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè IGP Ẹgbẹ́tókun rí i pé àwọn ọlọ́pàá kan ṣiṣẹ́ takuntakun ló ṣe gbé wọn ga káàkiri orílẹ̀‐èdè yìí, èyí tí kò yọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa náà sílẹ̀. 204 nínú àwọn ọlọ́pàá wa nípínlẹ̀ yìí ni wọ́n fọwọ́ sí pé ká gbéga. Gbogbo àwọn tí wọ́n gbéga yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ni wọ́n ti ń ṣiṣẹ́ o. Ibẹ̀ náà ni wọn yóò ti máa tẹ̀síwájú ní iṣẹ́ wọn. Ẹ̀ka tá a máa gbé òmíì nínú wọn sí kàn lè yàtọ̀ sí ibi tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ ni. Nítorí náà a fẹ́ kí àwọn aráàlú túbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí wọ́n lè túbọ̀ máa ṣiṣẹ́ takuntakun ju tàtẹ̀yìnwá lọ. Nínú ọ̀rọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, CSP Adéwálé Oṣifẹsọ ṣàpèjúwe àgbéga yìí gẹ́gẹ́ bí èrè iṣẹ́ àṣekára àti ìpèníjà láti túbọ̀ tẹ̀síwájú sí i nínú iṣẹ́ takuntakun tí òun bá ń ṣe. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù kínní ọdún 2012 ni wọ́n gba ọkùnrin náà sínú iṣẹ́ agbófinró orílẹ̀-èdè yìí lẹ́yìn tó kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ nípa iṣẹ́ ìròyìn mass communication níléèwé fásitì Ọlábísí Ọ̀nàbànjọ Yunifásitì tó wà nílùú Àgọ́ Ìwòyè nípínlẹ̀ Ògùn lọ́dún 2007. Akọ́ṣẹ́mọṣẹ́ l'Oṣifẹsọ jẹ́ láàrin àwọn ọlọ́pàá onímọ̀ ìjìnlẹ̀ nípa kátọpinpin ìṣẹ̀lẹ̀ ọ̀daràn. Ó ti fi ìmọ̀ náà gbé ẹ̀ka ìtọpinpin fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a mọ̀ sí State Criminal Investigation Department SCID tó wà ní Ìyágbọ̀nkú nìbàdàn àtàwọn ẹ̀ka míì lárugẹ kí wọ́n tó gbé e sí ọ́fíìsì tó ti ń ṣe bẹ̀bẹ̀ lọ́wọ́ báyìí láti ọdún 2021 gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.